ọ̀rọ̀ Ìtẹ̀lẹ̀ Austin Emmanuel kò yẹ kí Kemite àti Sidi kò yẹ kó dá sí. Àwọn àyè kan wà tó jẹ́ wípé ẹ rí wípé gbogbo àwọn èèyàn Sidi ni wọ́n blame. Ètò jẹ́ máa blame ẹ̀ ní wípé kò tí ì yẹ kó ó ṣe rí àwọn kan wà tó jẹ́ pé tí aṣíwájú méjì bá jà, ìwọ tó bá jọmọ lẹ́yìn tó bá ní o fẹ́ gbìjà ẹnìkan, bóyá o fẹ́ gbìjà ọ̀gá ẹ̀, tó bá máa gbìjà ẹ̀ jẹ́ kó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì. Àwọn tí à ń sọ yìí lè padà parí ìjà, wọ́n kàn forí tiẹ̀ fàgbọ́n. Gbogbo wa pátápátá láàmú wúlò fúnra wa nú ayé o. Gbogbo wa láàmú nídìí ara wa nú ayé o. Gbogbo wa ni ó jẹ́ wípé kò sí àyè kọ̀ọ̀kan ó sì máa yọ́lẹ̀ fún wa tá bá láàbára tèmi bá ní mi bọ́ ṣe mọ́ tí wọ́n náà ló bá mi ṣe mọ́. Àwọn àyè kan wà tó jẹ́ pé a tún gbà wúlò fúnra wa, ṣùgbọ́n a ní lè sọ́ta ká má bàa mọ̀ wípé a ti ń mìsẹ̀ nìyẹn nínú ayé wa. Ohun tó bá ṣẹlẹ̀ láàrin Austin Emmanuel àti Ibrahim Tẹ̀lẹ̀, òun ló yẹ káwọn tó bá súnmọ́ wọn ó parí. Kò yẹ ká tó wá máa dákun. Sidi ó ń ṣe bí ẹni tó gọ̀, mi sọ́rí láti sọ, ó ń ṣe bí ẹni tó rí ẹ̀ pé, ó ń ṣe bí aláìníláàká èèyàn. So ẹni tó rí ẹ̀ bá pé kò ní tún jáde láti fẹ́ máa dákún wàhálà tó wà láàrin wọn. Ọ̀rọ̀ tí ìyàwó Ìtẹ̀lẹ̀ sọ, ẹ rí i pé normal ọ̀rọ̀ ló sọ, kò sọ̀rọ̀ tó pọ̀ jù. Ó ní àwọn tó sì tún yẹ kí ọkọ wọn máa bá ṣe gan tí ò bá ṣe mọ́, ó lóun ò mọ̀dí tó wá dárúkọ wọn, mi fẹ́ máa dárúkọ jù. So kò yẹ kí Sidi kó máa bú Austin Emmanuel nítorí Ibrahim Tẹ̀lẹ̀, because ìgbà tí wọ́n jọ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìtàn yẹn ṣe sọ pé wọ́n mú Ìtẹ̀lẹ̀ lọ́dọ̀ Austin Emmanuel ni, kò yẹ kí níbo ni Sidi wà ńgbà yẹn tó fi wọ́n sọ̀rọ̀ burúkú. Àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n fẹ́ forí yẹn fàgbọ̀n gan, èèyàn gbọ́dọ̀ wà very careful sí. Kò jẹ́ bó ṣe jẹ́, kò jẹ́ bó ṣe ló máa jẹ́.